صلى بكريم الله عليه وسلم صلى بكريم الله عليه وسلم ẹ̀kálọ̀ ilé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. Àkọ́kọ́ mo kí gbogbo ẹ̀yin ayé mi Ọlọ́run kó bá mi kí dáadáa. Àmín. Inú mi a máa dùn bọ́ bá rìn àfẹ́ ẹgbẹ́ mi báyìí ó tẹ̀sí kórí náà nù. Ṣẹ́jọ́ bá ti fi bí àbá ríra wa àbá ń banú jẹ́ ó ti kú ní tẹ̀sí ó ti di tẹ̀sí. Inú wa dùn pé àáfàá ló wá fọ́mọ lọ́dọ̀ wa gbogbo yín lẹ dùn wò yìí. Ẹ dákun sí bàbá tó fẹ́ mú mi nínú ilé yìí ẹ dákun sí wọn láwọn fún wa. Ṣé ẹ ti rí báyìí nísìnyí? Ṣé wàá rí bí mo ti fẹ́ kí gbogbo ó máa ṣe ní ijó tí kan bá kan àfa kan dúró tì kẹkùn ẹ má jojú tì. Bí wọ́n bá ní wọ nìkan ló fẹ́ máa dàgbà yìí wọ́n bá máa rán ọkọ máa rán bẹ́ẹ̀ jọ́tà kúkú bá kàn ọ́ náà ò dẹ́rẹ́ tí ó pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ tí wàá dúró tì àfa àwàyé Ọlọ́run mọ́ṣá dúró tẹ̀yìn náà. Ẹ̀yin lè máa dákọ̀ tòrọ́jọ́ ti lọ. Àmọ́ mo fi kíkí lọ sára àlífà bàbá ń lè fà gbà àwọn bàbá yín tún ayé ṣe wọn báyé jẹ́ láyé fi rọrùn fẹ́yìn náà kélé jẹ́ bàbá wa tà pọ̀ lẹ́yìn ẹjẹ́ àtàyè ṣe ní ẹ̀má ìjà báyé jẹ́ mo fi yẹn kí yín àti gbogbo àwọn àfààmà tó fi dọ́dọ̀ bàbá wa ń lè fà gbà àti wà ń lè tànà náà ní tèmi kò rújú. Òkí bàbá wa ládùúgbà. Dàtà tí a tún azáàtì sún alìkìrami. Àfá àtúntòkú lẹ́yìn àfikà kí torọ́ máa fà àgbà ní. Bàbá wọn fi ṣe dáadáa. Dàtà tí a tún azáàtì sún alìkìrami. Kí àfá aládùúgbà lè gbé pẹ̀jọ. Bàbá bọ́mọ alájọ tá a bá pọ́n mẹ́lẹ́ ọ̀nà ọkọ̀ là ń gbógun bàbá ẹ̀. Bàbá ní. Olúgbé bàbá àfá dáadáa. Lórí wọn bá pọ̀ lágbàlagbà. Àwa àwọn èkì sí àfá àdáadáa. A ní máa kú pípìpì. A sì láti fi jẹun. Ilé ikú ìdẹ̀yẹ ti wá sàlámì. Mo kí àlífà wa kọ́ọ̀dì bí àlífà wa bàtì. Ilé ikú. Nú àwọn bàbá ẹ̀ Ọlọ́run bá kí yín o. Ìdẹ̀yẹ ti wá sàlámì. Tí máa ń fi wùdú ìmìnira adarí sojú ní ilé bá ti rí irú wọn tí wọ́n yọ ẹ̀ tí wọ́n pé mọ́lẹ̀ ṣé àpìkátì ló wà lókun wọn. Ọlọ́run bá kí yín dáadáa jẹ́ Àmín. Qaddasallahu sirrahu. ẹ̀ bá gbé díẹ̀. Jíyẹ̀lì qaddasallahu sirrahu. Mo fi yín kí gbogbo àwọn àfáà tó fi dọ́dọ̀ àlífà wa Ansarul Islam tó ń jẹ́ chief missioner. Mo fi chief missioner àkọ́kọ́ kí Maulana Sheikh Abdulrahman Babalela. Mo fi wọn kí tẹ dọ́dọ̀ àfá àgbà torí pé àfá àgbà ni Babalela ìjọ́ tá àfá àgbà ń papòdà ó yípo padà sára Babalela ni Babalela bu aya púpọ̀ láfa àtà Maulana Sheikh Adam mọ̀ pé Babalela fà ní ó wá mú dání pé ọ̀rẹ́ mi ká lọ wá kún mi ní Merkaz ní Babalela fi dèrò Merkaz Lálàjì Sọfíù náà fi jẹ́ kanú Merkaz torí pé ó mọ̀ máa fà rẹ̀ dání pé wọ́n náà tẹ̀lé kan. Òyí ọ̀sẹ̀ tó lọ mo ìwà ní kábàárì Alájì àgbà. Ọlọ́run wọlá àwọn níwájú Ọlọ́run torí inú àwọn tó jèrè Alájì àgbà àwa náà jẹ́ kan gbogbo àdàbí àtàbárí àdísàbòsí fún Áfíríkà sanjọ́. Ilaykum bitahiyyati wa salami. Ipò tó níwà sí àgbáyé fi lẹ́lẹ̀ ìgbà yìí. Ilaykum bitahiyyati wa salami. Lẹ́yìn Babalela, bàbá wọn wà sí àgbáyé ló tún jẹ míṣẹ́ náà Ansarul Islam. Àbí mo ṣí tò ní. Akiri ayé púpọ̀ adẹ́kùnlé àṣẹ ìjọba tí ma ní tí ń sọ yìí. Ọlọ́run bá ń kí gbogbo yín dáadáa o. Àmín. Mo fàfá àgbà kí gbogbo ẹ̀yin àfá àgbà. Ṣé ò tájú ládàbí tọ́lá rẹ̀ ló fi gbà kan níwájú Ọlọ́run. Ọlọ́run bá ń kí bí tí kì yín lọ. Ẹ̀yin àyè tẹ wá láti lọ. Mo kí ẹ̀yin àdáadáa o. Ìlọrin kò fọmọ fún. Ìlọrin is home of peace. Ọlọ́run ní ìdàlú náà rú o. Àmín. Ní ìgbàlú náà jẹ́. Àmín.
mo wà lé Alábìdún ní orí ìjẹjọ bàbá wa Alábìdún àgbà dé àwọn yẹn sin lọ́hùn débi tí wọn ò ìjòkó ló dẹ́kun pẹ̀lú àwọn àtọ́lọ́hùn jọ ń ṣe fàájì pé tọ́ mo ń retí ọjọ́ tó dé bẹ́ẹ̀ làákàyè wọn ò sì sọnù. Alábìdún àgbà àfáà ni wọn wàlíyù Ọlọ́run ni wọn kámẹ́lì tó ju àwọn tí ń pariwo lẹ́kọ̀ọ́ yìí lọ ńgbà tí wọ́n wà lẹ́kọ̀ọ́ táwa mọ̀ dáadáa ni. bàbá àmọ́ àgbà náà àwọn àgbóṣù fi Tìjàníyà ni Alábìdún ló fún ọ lọ́wọ́ wíìrìdì. ok àwọn tí ń pè yìí mo kàn fẹ́ kálùbáríkà àwọn jọ sínú ìjòkó yìí ni torí pé àbá fẹ́ ọmọ obìnrin lé lábàáyé bàbá sọ àwọn ọ̀rọ̀ tó ní kìmí nínú káwọn àna yín náà lè mọ̀ pé àṣà àṣọmọ fún léèyàn láàfáà bí mi tó wá fẹ́ yàwó kí ló dùn tó ìjọ tí mo gbé yàwó mi mo mọ tí wọ́n sọ ń jọ náà mo mẹ́ni ó takò mí pé àfáà lẹ lọ fún lọ́mọ àfáà tí ò lò lọ níjó fẹ́ ìyàwó náà la fẹ́ lónìí ní gbogbo ẹ̀dùn dára mọ̀ yìí No, Lukman Sàwùmí live lágbè. ẹni wọ́n kú àgbà olówó Lukman Sàwùmí live. wọ́n kú àgbà olè àwa máa lo àmàlẹ́ àlòkùnrin ànílò wa. ẹ ṣe tó dùn mí ẹ̀yà fa ẹ pé kí n lárugẹ alẹ́ wọ́n kú àgbà olówó wọ́n kú àgbà olè àwa máa lo àmàlẹ́ àlòkùnrin ànílò wa. mo fi yẹn kí gbogbo ẹ̀yin àfa àbílẹ̀ lọ́rin àti gbogbo ẹ̀yin bàbá àti màmá òkú. mo wá kí gbogbo ìdílé àwọn àyàwó ọlọ́run bá kí yín dáadáa o ọlọ́run ní padà lẹ́yìn èyí kọ́ làkọ́kọ́ òun sì kọ́ ní ọ̀jẹ̀ gbẹ̀yìn ẹ̀ẹ́dùn ṣe nígbà ọ̀làlá haúlà. ẹ̀yin bàbá mi ṣe ń tẹ̀lé mo níjọ́ tí ìyá mi ti kú ni mo wá wẹ́n tí mo fẹ́ fi ṣèyá àṣeyà méjì nìyẹn nínú ayé fẹ́ni tó bá nílà káì tó máa ti ń ṣe tó sì máa ń tó wá ṣe láyé fẹ́ni tó bá fẹ́ ṣàṣeyàn rí ìyá méjì lèyàn ní bàbá méjì lèyàn ní. nígbà tí mo wá tí mo fẹ́ fi ṣèyá ìyá tó yọ sí mi. torí pé gbogbo ọjọ́ tí ìyá yìí bá pè mí àdúrà wọ́n lè ṣàdúrà ọgbọ̀n ìṣẹ́jú fún mi nìkan ṣe wọ́n máa wá jẹ́ kí n máa rántí ìyá mi olóògbé tí ò sí mọ́. àṣẹ tí ìyá rẹ̀ wà láyé kò lè mọ rírì bí ẹni tí ìyá rẹ̀ ti kú ó wá jẹ́ kí n máa mọ̀ wípé àṣẹ iṣẹ́ ńlá nìyá mi ṣe ń gbà tó wà láyé ìyá ìlú wa gbàṣẹ náà àfààní wà lè sáàfin máa yọ̀ ipò ní ولكن أخي ما يحبني وهو غائب. so mo bá wọn àfa àtọkọ wa ń kí ń lọ nínú wọn jòkó lè ké dáadáa ní. وليس أخي àtàkùn ẹ̀yìn àfa wa àbá àtàkùn kò sẹ́ni ó takò Ìlọrin làfà gbogbo ayé. ولكن أخي ما يحبني وهو غائب. ṣẹlẹ̀ ni ẹni tó ń fẹ̀ ní hàn sí ẹ má lérò kó fẹ́ràn rẹ nínú àfààní tó ká ṣírò ní ìdí kánká anẹ́kà náà sí wà áyínú kàtùkù tí anna sọ̀dìrákà lídà wí àfa àgbà ló ń bẹ ó ní tó ká ṣírò ní ìdí kánká anẹ́kà náà sí wà áyínú kàtùkù tí anna sọ̀dìrákà lídà wí. àṣẹ gbogbo ẹ tí ń fẹ́ rí yẹn sí ní ó ń ta ẹ́ ní ohun tí sì ń bẹ ń gbá ya rẹ̀ sí ẹ ò dáa àṣẹ tó fẹ́ràn ẹ lẹ́tọ́ yẹ pé ó rí ẹ kò rí ẹ o ìjọ tó bá máa sọ̀rọ̀ ẹlẹ́yìn dáadáa ni àdúrà tí ń sì ń ṣe fún ẹlẹ́yìn ó ju tójú lọ irú ẹ̀ nìyá wa yìí ìyá wa alájà Fátímà tí wọ́n bí alájà Fátímà bí ìyá náà ti máa ṣe dáadáa bẹ́ẹ̀ náà làwọn ọmọ wọn bí mo ti dé ni wọ́n ti ń jíṣẹ́ kan náà ọmọ wọn ni pé bàbá ìmọ̀ ọmọ yìí ni kí n fún yín o
palẹ̀ wọn lé yá ni ìyá ẹ̀ ní dààmú o ẹ̀ sì ní ìmọ̀nira ẹ máa lo ìkẹ́ni gbogbo ẹni bá ní kẹ́ ẹ máa jẹ wọn ọmọ tí ẹ pọ̀ àgbàdọ́là sẹ́yìn ní òjò wọ́n jẹ wọlé wọn lọ rẹ̀ ìṣọwọ́ máa jí lóko wọ́n tó bá mi ṣe àmì fún ìyá ìjẹ náà ní ìbàjẹ́ ìlà òkú ìlà ọmọ wa ìdọ́là ìlà àwọn aráàlú ọkọ àtìyàwó ẹ̀ lẹ́wọ̀ ṣe dáadáa lẹ́wọ̀ náà ní padà lẹ́yìn ó kò máa gbà yín ṣẹ̀jú ìyànjú díẹ̀ máa gbéṣẹ́ àwọn gbéṣẹ́ àwọn àgbà náà ti ń dé dókítà náà ẹ̀jẹ̀ pé sákèsì èèyàn fa mo lè sọ̀rọ̀ ààyè gbádùn ní fìtínà ni o ẹ sọ̀rọ̀ mọ́ níwọ̀n lódì ẹ dúró mọ́ níwọ̀n lódì kódà níwọ̀n ni ẹjẹ́ jòkó yín ó mọ́ dókítà ní ìjókòó tá à ń jòkó jù ó affecti back ó dẹ̀ affecti nails méjèèjì dandan kọ́ ni ká jòkó lọ rẹ́rẹ́rẹ́ bọ́ bá ti máa kó ti jòkó díẹ̀ dìde díẹ̀ dúró máa rìn lọ́nu yàrá àdúrà máa lọ because ara fẹ́ exercise kò wá sí tó burú kan ṣíà oníjòkó tí ó mẹ́yìn ẹ̀ sírẹ́tì bó bá ti jò àbísànú àfáàyè bó bá ti jòkó díẹ̀ tún nà ró wá ṣíà tí ẹ̀yìn ẹ̀ yìí lè sinmi sí ṣe rí ọ̀rẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yìn afáàdé ni àwọn bàbá wa jọ wọ́n jòkó wákàtí mẹ́fà ṣé báwa ti rí làwọn rí mélòó ló làgùn dáadáa nù wa ẹlòmí àdóde ó lè mú pálí kóòkì àti fábà láàbí náà máa dùn pé àìfà ni olú ẹ̀ ń parẹ́ díẹ̀ mo fẹ́ gba ìlọ́rẹ̀ díẹ̀ àwọn àdúgbò nàbí ẹlẹ́kùnrin ìfẹ́ kẹ́ pariwo ṣé kí n gbà ń kọ́ra àbí lábàárò nọ́mbà bákan ṣé ẹ fẹ́ ká sọ̀rọ̀ àbí ká má sọ̀rọ̀ ohun ibẹ̀ ọ̀rẹ́ mi ẹ̀lẹ́ ẹkú náwó kókò ọ̀dọ́ àkọ̀sánmánzàn kúdù bí a bá ti ẹ̀rí pé tí ń wà fáìlì tí bó bá tó rọ́mọ mi tó sílẹ̀ yóò tó mú pẹ̀lú. náà ìmọ̀ràn tó fẹ́ gbà yín àfáàní ń bá níbi máa sọ̀rọ̀ pé ìyàwó ẹni ní kankan bí ìgbà tí wọ́n tó yín gbà ló sẹ́yìn gbà ní gbogbo ẹ ti yé yín àmọ́ àwọn nǹkan mẹ́fà yìí mo fẹ́ kẹ̀dì nǹkan méje yìí mo fẹ́ kẹ̀dì ìyẹn ló máa jẹ́ kí ẹ mọ̀ wípé life after marriage nǹkan méje ni marriage yìí lè fi succeed tẹ́ bá ti ní nǹkan méjèèjì ọ̀hún ẹ gbádùn ìyàwó yìí lọ́jọ́ alẹ́ àwọn ọmọ tó bá tún fún yín ẹ̀yin ló tún gbádùn ẹ̀ wọ́n wúlò fúnra wọ́n wúlò fún orílẹ̀-èdè wọ́n wúlò fún Islam wọ́n sì wúlò fún méjèèjì mo á fẹ́rẹ̀ yín àfáàmì ẹ̀dá tó rọ lọ tó bá yàtọ̀ ní iṣẹ́ tí ń jẹ́ iye ẹ̀yin lẹ́ ń bá ń jẹ ẹ má gbàrú bá ń gbàrú àwọn àná máa wà fáwọn ilé ìsílọ́sí àwọn àfáà tó wọn àbáyé àwọn náà tún ṣe ránṣẹ́ ọlọ́run níjà ṣe ránṣẹ́ náà àwọn kan mẹ́fẹ̀ẹ̀fà náà ìmọ̀ràn ni mo fẹ́ gbẹ méjèèjì bá ní ṣe wà sí lójú kó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àmọ́ advice mo fẹ́ fún àwọn kan méjèèjì ọ̀hún ẹni. Àìdára alẹ́ àìdára ọkùnrin ṣe lórúkọ wọn àbí. alẹ́ àìdára àkọ́kọ́ ni àìdára alẹ́ àìdára ẹni sọ̀rọ̀ ṣáàfà ní jẹ́ alẹ́ àìdára. bẹ́ẹ̀ni ẹ máa dẹ àkọ́kọ́ ni bàbá àgbà ló fún tọ wọn alẹ́ àìdára àfà wa alẹ́ àìdára. ọba ọlọ́run ṣe wá rí ọ̀sáfìdà ṣe rí nẹ́ẹ̀sì tẹ já fún mi nísìnyí ṣe rí má ti wọlé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ jẹ́ kí nẹ́ẹ̀sì ló tún wá bọ́ síbi tá a bá fẹ́ ṣe àdúrà náà nǹkan méjì mo fẹ́ máa ń sọ ẹni al-imanu bil jalil ọkọ tó fẹ́ ìyàwó tó sì fẹ́ jèrè ìyàwó ẹ̀ tó fẹ́ ká tìbọ̀tán àgbéyàwó wò dáa torí pé ibi tá a bá yé dé nísìnyí ìgbéyàwó kalẹ̀ mọ́ ọ̀nà tí ìgbéyàwó lè fi kalẹ̀ òun náà ni al-imanu bil jalil. ẹ̀yin òbí ẹ máa gbọ́ o òun náà ní kẹtọ́ sínú ọlọ́run ẹ gbà pé ìyàwó lọ́kọ ọkọ níyàwó ẹ̀yin méjèèjì ẹ gbà pé ọlọ́run ti kádàrá yín pọ̀ látòdì ọ̀run ẹ ṣe mistake fẹ́ra yín o torí pé ńgbà yín náà ni challenges ó dé dáwà ni mo tiẹ̀ ṣe mistake tí mo fi fẹ́ mistake kọ́ ọlọ́run ló dà ẹ́ pọ̀ tọ́lọ́ ọlọ́run kì í ṣiṣẹ́ àwọn ẹ̀dá là máa ṣiṣẹ́ ẹni gbàgbọ́ nínú ọlọ́run not everything is green gbogbo gbàgbọ́ lọ́dún ìjọ tó bá dùn
ọlọ́run ẹ máa rí ìjọ tó bá dáa ọlọ́run ẹ máa rí ẹ sì máa fọ ọlọ́run lẹ̀ ẹni. Azani taqwallah. ẹlẹ́ẹ̀kejì náà ni kéèyàn ó mú mi ìbẹ̀rù ọlọ́run tí bẹ̀rù ọlọ́run bá wà ń gbá ìyàwó ọkọ àti ìyàwó wọn lè kóra wọn torí pé wọ́n máa rọ́lọ́ lára ara wọn. ẹ máa wọlé wani ọ̀rọ̀ àríra wa bọ̀ lọ́wọ́ mọ́ kádàrá ọlọ́run. Taqwallah. ìbẹ̀rù ọlọ́run lọ́wọ́ ẹ̀ méjèèjì ẹ̀ gbọ́dọ̀ fọlọ́run lẹ̀ torí pé gbogbo ẹ̀ tó bá ti mú mi ìbẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ó máa dáa ni kò ní dáa torí pé kò ní rí nǹkan kan níṣòro nú ayé tó jọ ọlọ́run lọ. Man yattaqillaha yaj'al lahu makhraja. ẹ má gbàgbé pọ́lọ́run ti sàsọ́lẹ̀ náà Kùránì pé ma yattaqillaha yaj'al lahu makhraja ẹnikẹ́ni yòówù tí ń bá ń bẹ̀rù mi àkọ́kọ́ ni pé gbogbo tọ́lọ́run dá ẹni ó máa bẹ̀rù rẹ̀ ẹni nù tí gbogbo tọ́lọ́run dá bá wá ń bẹ̀rù ẹ̀ ìbẹ̀rù ọlọ́run máa wá kó sẹ́mi gbogbo àwọn èèyàn tí ń bẹnu ayé tó yá ẹ lọ máa másìkì fún ẹ lọ lànà fún ẹ lànà kó tóun ó fi lò gbèsè ayé rẹ̀ tí ò fi já sí rọrùn ọ̀rọ̀ rẹ̀ ó wá di ọ̀rọ̀ ànábì sọ́ọ́lù pẹ̀lú àwọn jàmá rẹ̀ tọ́lọ̀ ní áàzì yìí náà kọ́tù láìlà fún ayatan bazaru wa dákúrú fún Abdullah fọlá tàbí ọ̀rọ̀ wọn yóò ó méjì. Azalizu atawakulu alalaye. tó dáa jù lọ nígbà ọkọ àti ìyàwó kéèyàn gbára lọ́lọ́run gbogbo ẹnikẹ́ni tí ò bá gbára ẹni kìíní kan ń dà wá láàmú gbogbo àlà ń pe ọlọ́run ní ẹrọ bígbà tọ́lọ́run ò gbàdúrà fúngbà tí ò sí tàwa kú nù gbá ẹ̀wà mọ́ àwọn bàbá àdé wọn takú tọ́lọ́run lọ́rùn ni wọ́n ti gba wọn gba sátífíkẹ́ẹ̀tì takọ́lọ́jì àwọn àti sísìn àrí sátífíkẹ́ẹ̀tì yẹn gbà àfáàmì aṣáàdúrà díẹ̀ báyìí àwọn aṣù alo tiẹ̀ ti sún yàrá asadàlẹ́lù títí àárọ̀ náà asakurani títí àárọ̀ náà apẹ àwọn àsìmáwò sáàtì títí àárọ̀ náà àsìmáwò jìnnìyà náà àárọ̀ náà kí la fẹ́ ṣe ló jẹ́ kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà dìré torí pé kò sí tàwákù mọ́ tawakkali ala Allah. Ọlọ́run sì ń fẹ́ kórì nínú gbáàyà wa kóhùn la takùtì bá a bá ti lè takùtì Ọlọ́run ìjọ tọ́lọ́run náà bá fẹ́ takùtì wa yóò di ojú wa yóò di etí wa yóò di ẹnu wa yóò di ọwọ́ wa kó tá à ń bá ń sọ nígbà náà Ọlọ́run máa ṣáámi sí. Arábíhùn. Ìgbára lọ́lọ́run lọ́wọ́ ìméjèèjì àkọ́kọ́ ni pé mo fẹ́ gbà lérò pẹ̀lú gbàrà lọ́run ni pé ìwọ ìyàwó má gbára lé ọkọ rẹ Ọlọ́run ni ó gbára lára ọkọ rẹ tó bá gbára lọ́kọ rẹ jọ tó bá ṣe tó bá dùn ẹ́ ìmọ̀ ènìyàn yòrò ìwọ ọkọ náà má gbára lé ìyàwó rẹ jọ tó bá gbára lé ìyàwó rẹ jọ tó obìnrin bá gùn tó bá disappoint ẹ èèyàn lè ṣiṣẹ́ ó di mélòó. Arábíhùn. Asọ́bùrù alálàyé. Asọ́bùrù alálàyé sùúrù lèyàn fi sọkọ obìnrin o sùúrù lèyàn fi ṣe aya ọkùnrin o bẹ́ẹ̀ bá ti di ní sùúrù gbogbo nǹkan yín yóò dà torí pé gbogbo tí sùúrù bá ṣe tí sùúrù bá bọ́ sínú nǹkan tí ò bá tó ṣe kò sí tó lè tó ṣe mọ́ sùúrù ṣàgbà gbogbo nǹkan ẹ má lè fẹ́ gbẹ́sẹ̀ méjì kẹ bára wájú bẹ́ẹ̀ má lè fẹ́ gbẹ́sẹ̀ méjì láti lè bára wájú wọ́n tó dálú ẹ̀ padà sẹ́yìn. Asọ́bùrù sẹ́yìn ló. ọ̀ṣọ́ sórí jẹ́ o. Wà kọ́ lálẹ́ yá ọmọ fà é lọ. Sùúrù ti dáa tó aṣàgbákò àwọn èèyàn ayé òde òní wọ́n sá fún sùúrù wọ́n lọ́lọ́run ṣògo làwọn wá wọn lè gbó ti sùúrù. ọ̀rọ̀ wa kàn wọ ìyàwó ẹni bá fà sùúrù ló fẹ́ o àfọ òlò lọ o gbọ́ káṣù tọ́ fún ẹ àfà òlówó lọ́wọ́ a máa ń tó gbé owó lọ́lọ́run bùn wa o òun là ṣe rí bíbó ẹni bá máa fà gbọ́dọ̀ ní sùúrù ẹni bá máa fà gbọ́dọ̀ ní farabalẹ̀ ẹni bá máa fà gbọ́dọ̀ tán sínú Ọlọ́run kò tún gbọ́dọ̀ rí nǹkan kan mímọ́ lẹ́yìn Ọlọ́run ìjọ tó bá rí jẹ lọ́dọ̀ àfà máa rọ́jú ìjọ tó bá rí lọ́dọ̀ àfà máa rọ́jú àwọn náà ti padà gbádùn gbẹ̀yìn gbèsè ayé bí ìyàwó àfà òsì àwọn ìyàwó tí wá jọ ta bẹ̀rẹ̀ báyìí kọ́ lórí ọjọ́ wọn ìjọ tí wọ́n tiẹ̀ sọ pé àlọ́ lọ́wọ́ ń jọ́nà sáwà náà wà níní àbẹ̀wò ń fàrí ànígbà náà ọjọ́ wọn àmọ́ ìmọ̀lù ìjẹ̀lì tá à ń fi ń gbé ni Ọlọ́run padà wá pàdé wa pẹ̀lú àánú gbogbo àwọn tó sọ jọ́ náà lọ́hùn ó dùn mí èyí tí ò sí láyé wọ́n ń bẹ nínú wọn tí ò bá máa wàrà tọ́lọ́run dá lónìí èyí tó sì wà láyé wọ́n ń kí Ọlọ́run pé ha àṣebọ́lọ́run ti rí ni. asọ́kùnrin kiri ṣe àmọ́ àmàkà ẹ̀rọ sọ̀rọ̀ rẹ̀ ẹ má fojú díyàn ìnílárí kò sẹ́nìkan tó mọ̀lá. Al-khamisu al-amalu bi-tawsiri. Ṣé èyí tó dáa jù ni pé ìyàwó rẹ fẹ́ ọ
pé àáfà baálé òun látara baálé òun ó dìbẹ̀ mọ́ lọ́hùn èyí tó dáa ni pé ìyàwó rẹ̀ al-amalu bil jalil èyí tó dáa ni pé gbé ìrìn àjò wo àti ìyàwó rẹ̀ ala kitabi wa sunnah kọ́yàwó rẹ̀ lẹ́sìn ibi tágbára àwọn òbí ẹ̀ mọ ni wọ́n kọ́ lẹ́sìn mọ́ ìwọ wá jẹ́ káwọn òbí ẹ̀ mọ̀ pọ́ mọ́ àwọn ti dàfátù ṣé pé gbogbo ọjọ́ tó bá dénú fámìlì wọ́n tún máa wò pé a máa dúpẹ́ pa fọmọ fáfá àrígẹ́tì bó ti yẹ kó nínú òun ìyẹn wá dúró bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ìrìn àjò ẹ̀yin méjèèjì ẹ máa gbé sórí kí ni Kùránì fẹ́ kí la àdìsí ànábì fẹ́ ẹ má tayọ Kùránì ẹ má tayọ àdìsí ìmọ̀ràn mi náà ti jẹ́ kí ìgbéyàwó kalẹ̀ ó di mélòó. asadisu alijitinabu aninawayi. no má tiẹ̀ mú yẹn wá. alistidadu alistislamu awamiri. alistislamu liawamirillah. èyí tó dáa ni pé kẹ́ ẹ wá juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́wọ́ ẹ̀yin méjèèjì ẹ fẹ́ Ọlọ́run lára ara yín ẹ má fẹ́ra yín Ọlọ́run ní kẹfẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ra yín yóò ní problem àmọ́ bẹ́ẹ̀ bá ń fẹ́ Ọlọ́run ẹ dákun kí lọ́lọ́run ṣe tá a bá du steering jẹ̀mọ́ ìjọ tó bá ṣe tó dùn wá á tún máa kí ìjọ tó bá ṣe tó dùn wá á tún máa kí bẹ́ẹ̀ náà ní ìgbéyàwó ọkọ àtìyàwó gbọ́dọ̀ rí tó bá ti kú òní gbogbo tá a sọ kalẹ̀ yìí ìgbéyàwó yẹn ò lè kalẹ̀ alistislamu alawamiri àfi kẹ́ ẹ tán sínú Ọlọ́run kẹ́ ẹ tán sínú ara yín kíyàwó gbà fọ́kọ kọ́kọ́ náà gbà fún ìyàwó rẹ̀ bíyàwó bá gbà fọ́kọ kọ́kọ́ náà ò bá rọ̀ fún ìyàwó rẹ̀ oníkíyàwó rẹ̀ ó sọ ẹ́ dọba àfi kí wọn náà ṣe ìyàwó ẹ̀ ní ṣe kún yìí kẹ́yìn méjèèjì lè lálàáfíà alẹ́ ní ṣe àtọ̀ ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ ẹ̀kọ́ màmá ṣe kí n gbà á lọ́la jẹ́ náà làwọn àwọn tó kù mí lówó ni mo ṣe ń gbà á. Jẹ́rù yẹn gbàdúrà sí i. àlùjáná làwọn wá ti wá àgbàbá alifàgbà. Wọ́n kó wá fi mi. náà alakiru alistislamu alawamiri hadith anabi sallallahu alaihi wasallam nínú hadisi kùsì anabi sọ fún wa wípé Ọlọ́run sọ fún anabi pé máa sọ fún àwọn ẹgbẹ́ ayọ anas inni aslamta umraka fima uridu a'ataytuka bima turidu wa in lam tusallim umraka fima uridu atiyabutuka bima turidu wa la yakunu illa ma uridu. Sadaqa Allahu al-azim wa sadaqa ar-rasul. Ọlọ́run sọ fún nínú àdìsí kùdìsí fàlẹ́bí pé máa sọ fún àwọn èèyàn ó dá máa sọ fọ́kọ àtìyàwó tó fẹ́ gbéra wọn o tó fẹ́ máa lọ gbélé olórùlé kan ìran méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n papọ̀ ní bíbí papọ̀ ní dídá tó wá fẹ́ dìkan ṣòro níta nẹ́bí ní ká sọ fún yín wípé ìní àsìlámùtà umraka fima uridu ìjọ tẹ ẹ bá ti kó ìjánu ìgbéyàwó ilé Ọlọ́run lọ́wọ́. àtẹ̀tùkà bí máa tún ìlú. àtẹ̀tùkà bí máa tún ìlú. Olúwa ní fúnra mi ni màá gbàjọba ìyàwó ẹ̀yin méjèèjì nínú ìrìn àjò yìí màá bá yín tò láàárọ̀ màá bá yín tò lọ́sàn-án yín sì bá yín tò lálẹ́ yóò wá dàbí tàwọn ẹni àná tó yẹ pé gbogbo tó tinú wọn jáde ìmọ́lẹ̀ gbogbo àtọ̀ wọn ìmọ́lẹ̀ ni gbogbo itọ́ wọn ìmọ́lẹ̀ ni àtọ̀ wọn lọ́mọ tí wọ́n bí ìmọ́lẹ̀ gbogbo wọn itọ́ wọn lọ́mọ tí wọ́n tọ́ ìmọ́lẹ̀ gbogbo wọn ìgbéyàwó yín á dà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá jura yín lẹ̀ fọlọ́ wa ilam tusallimu umraka fima uridu. Olúwa ní bẹ́ẹ̀ bá lérò pé gbọ́n tẹ́ bá lérò pé mọ̀ tẹ́ fẹ́ dájọba ṣe fúnra yín tọkọ ò gbọ́ tìyàwó tíyàwó ò gbọ́ tọkọ tíyàwó ò gbà fọ́kọ tọkọ náà ò fẹ́ràn ìyàwó ẹ̀ lúlù ní láàárọ̀ lúlù ní lọ́sàn-án bí ti ń wọ ẹkún mu sùn ní jí sínú ẹkún àtẹ àbò tó ga àtúkà bí máa tún ìdù Olúwa ni wàá dájọba nínú lẹ́yìn ẹrú kò ní sálàáfíà bẹ̀ mọ́ wà láàyè òkú kúrú ilé máa wúrí ìlú Olúwa ni ẹ má gbàgbé pé ọkọ àti ìyàwó lè dá fẹ́ra wọn àfi kí ni ọ̀dà ẹ lè rí dáadáa ká gbèsè àsìkò yẹ pé látọ̀dọ̀ mi ló ti wá ètò wa gbẹ̀yìn rẹ̀. alistidadu liyawmi ra'idi. ẹ máa palẹ̀ mọ́ pé mo fẹ́ ìyàwó mi torí Ọlọ́run jẹ́ iṣẹ́ dáadáa sí torí pé mi mọ̀gbà tọ́lọ́wọ́n ní kí n máa bọ̀ wá tí wọ́n bá bí mi ń pa ìyàwó mi kí mo fẹ́ sọ vice versa ìwọ ìyàwó náà wọ́n bá bí mi ń kọ ọkọ mi pé ǹjẹ́ mo pé ìwọ mi kí mo fẹ́ sọ. alistidadu liyawmi ra'idi.
ìjọ tẹ́ ẹ bá jọ ṣeré ẹ máa rántí pé ṣé lè lò ìjọ tẹ́ ẹ bá jọ dunnú ẹ máa rántí pé ṣé kìí ṣòkò ìjọ tẹ́ kò yé lè bá dé ẹ tètè tó ṣe ẹ má jẹ́ kẹ́ni kẹta ó bá yín dá sí ẹ tó bá lọ dópin ya'ishu al-insan ala ma mata alayhi wa yashibu ala man asha ya'ishu al-insan ala ma shabba alayhi ohun téèyàn bá fi bẹ̀rẹ̀ gbèsè ayé náà ni ó dàgbà lé lórí wáyé mútu aláàmà àṣàlá. Bàbá sọ pé lámọ̀ yìí ò sí láyé mọ́ ibi tí kú bá ká a mọ́ ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn láàgbèǹde lérí ẹ̀ láti ṣèdájọ́. Ètò wa dá ní pé ẹ máa wá rántí àti bọ̀tán wọn. Àríjù báyìí náà lọ́kọ́ lórí bá ní ajẹ́ tán. Àbá tí kí ló wá kàn. Ìrántí Ọlọ́run lèmi tí mo sọ fún yín yìí mo rán yín létí ni. Àǹsáyí náà. Èyí tí ń sọ yìí kì í ṣe pé mo jòkó mo rorí ọ̀rọ̀ orí mi kọ́ ọgbọ́n mi kọ́ ìmọ̀ mi kọ́ òye mi kọ́. Àǹsáyí náà. Àǹsáyí náà. Àbàtúnyà. Ẹ̀yin ọkọ àtìyàwó èyí tí mo bá yín sọ yìí ẹ̀ takò àbẹ́gbà. Ó bàbá wa ìdára ẹ̀sùn ẹ̀ takò àbẹ́gbà. Ṣé ẹ gbà pé ogun tí mo sọ yìí òdodo? Foundation méjì tí mo fi build up family mi ni mo kà fún yín. Ẹ gbọ́ báyìí. Principles méje tí ń bẹ nínú family mi ni mo kà fún yín. Tó fi dàbí ẹni pé ayé ò rí di wa. Àwa ọmọ lẹ́lẹ̀ àdáládẹ tí gbogbo ayé ń wárí fún lónìí. Principle méje yẹn ni. Bẹ́ẹ̀ ni bàbá fẹ́ bẹ́ẹ̀. Bàbá fẹ́ máa ná owó Ọlọ́run. Tẹ́ fẹ́ máa rìn nínú Ọlọ́run. Tẹ́ fẹ́ gbádùn ìgbésí ayé Ọlọ́run. Nǹkan méje yìí ni kẹ́ ẹ ní o. Ọwọ́ bá kò nínú nǹkan méje yìí asán ló kó mẹ́wàá. Ẹ gbọ́ báyìí ẹ mọ owó Ọlọ́run ẹ mọ ìṣẹ̀mí ìgbésí ayé Ọlọ́run òun ni pé kó o jòkó lẹ́yìn tó sin lọ́hùn tán kó o máa wá wojú Ọlọ́run má tó wọ ẹnìkan mọ́ kí gbogbo nǹkan sì máa wá bẹ́ẹ̀ jòkó ẹ̀. Ẹ mọ̀ pàdánwò ni kí a máa rìn kiri ayé kó o wá tó ń jẹ káàkiri láì ṣe láàrìnká kí a máa rìn kiri bí ìgbóná. Àwọn àfọ Ọlọ́run yìí rìn kiri káfá wa lóhùn wá nẹ́tíwọ̀kì ó ti dàfá ọgbogbo níbo ni wọ́n wà bàbá wa network káàkiri ni mo sọ fún àwọn ènìyàn yé dààmú ara yín lè rọjú iṣẹ́ àfá iṣẹ́ sùúrù ni bẹ́ẹ̀ bá ní sùúrù lè ṣàfá mo sọ fún àwọn ọmọ tí ń tẹ̀lé mi wọ́n pọ̀ jù báyìí lọ mo ní dandan kọ́ ni kẹ́ ṣàfá dandan kọ́ ni kẹ́ ṣàfá ìfún Ọlọ́run ò ní kẹ́ ṣàfá túláàsì ẹni Ọlọ́run bá yàn ní ṣàfá o bẹ́ẹ̀ bá ti lè ní sùúrù ẹ má ṣàfá iṣẹ́ àfá ò ṣe ká débẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní títí bọ búrẹ́dì rárá yóò pẹ́ tó máa ń gbọ́ wá pẹ́ tọ́pẹ́ tí a fa wa yìí àmọ́ nú ẹni tọ́lọ́run ó padà ṣe lóore láyé tí ó ṣe lóore láyé kì á mọ̀ tẹ́pẹ́tá yóò fi dọ̀rọ̀ gbogbo ayé ni ó máa sìn bá bá sìn lójú wọn tún sìn lẹ́yìn bí iṣẹ́ wa yóò sìn gbogbo ọlá ni ó parun ọlá mímọ́ nìkan ló dé tán. Ó ní ilé bá ní àjẹ tán. Àlejò tó dá ń jẹ́ kù ní. Tá a bá ní kọ́mọ kékeré ló lè. Ẹ lè fún lórí màálù kẹ́kẹ́ bá fà láàbù tí. Ẹ mọ̀ pé kò ní tìjú ni olùkálejò wọn ṣe lálejò ó dẹ̀ mú gbogbo fáìfàlà bíi márùn-ún owó nìkan owó gbogbo ẹran tó wà ń bẹ owó àwọn bàbá alálejò máa ní ẹ̀dá ọ̀rẹ́ bàbá wa èèyàn kú ni kódà kó jẹ́ ìní wọn jẹ tán wọn ti ẹ̀ṣẹ́ kankan kú bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ó dọwọ́ rẹ̀ o gbogbo wa yẹn wá gbé ẹ ní èlò nìyí o má disappoint wa o má disappoint àwọn èèyàn mẹ́ta bàbá wa lè fún àgbà tí wọ́n wá àwọn nìkan tó wà gbòdìdì ọmọ ọlọ́wọ́ wa má disappoint wọn o báyìí ni má disappoint Islam àwọn àna wa fún ẹ níyàwó tó tó jẹ́ mùsùlùmí tó yá pé àwọn ọmọ obìnrin mùsùlùmí ni wọ́n fẹ́ kí wọ́n ó fẹ́ mùsùlùmí tiẹ̀ tó wá gboyè àfa èdè nù má disappoint Islam ẹlẹ́ẹ̀kejì má disappoint gbogbo àwọn bàbá yìí gbogbo àwọn bàbá yìí wọ́n lè fún àgbà méjèèjì má disappoint wọn bàbá aládùúgbò alódòkó lè má disappoint wọn bàbá mi dáadáa tí wọ́n wọlé ẹ̀ tí wọ́n pé yẹn lánàá má disappoint wọn bàbá wa missionary azal Islam ẹ má disappoint wọn ẹ má disappoint gbogbo kamaliya gbogbo àdàbíyà tó kamaliya ẹ má disappoint wọn ẹ má disappoint gbogbo mẹkàsíyà gbogbo àwọn méjì náà ní bẹ́ẹ̀ bí ẹ má disappoint wọn ọdún mélòó ẹlẹ́kẹta ẹ má wàá disappoint àwọn ànẹ́yìn torí pé nínú àwọn ànẹ́yìn yìí ara wọn tó sọpọ́ọ̀tì ara wọn tó ní tẹ̀mí làáfà ló lọ fẹ́ torí Ọlọ́run alákọ̀wé kan kódà kó tiẹ̀ máa kírun àwọn tó sọpọ́ọ̀tì ẹ má disappoint wọn
tẹ́ ẹ bá disappoint wọn olú ẹ̀kú ọlọ́mọlúwàbí ni ọlọ́run ràn yín lọ́wọ́. ìyàwó ìwọ náà tọ́jú. Fasọ́líà. ìyá tó tó ìyá yìí gbogbo àtàwọn ìmọ̀ ìyá yìí kò sùúrù wọn. Fasọ́líà. Fasọ́líà. ṣe dáadáa tí o gbélé ní kò bá délé ọkọ tẹ́lẹ̀ máa fọkọ rẹ ṣe bẹ̀ fún lásìkò sórí gbogbo nǹkan tóbìnrin máa fi ẹ̀ńtáìsì gbogbo nǹkan tóbìnrin fi ẹ̀ńtáìsì ọkùnrin ni kò ṣe fún mọ bẹ́ẹ̀ tẹ̀ tẹ̀ o èèyàn kọ́ wọ́n ti tẹ́ bẹ́ẹ̀ tẹ̀ o ayi baba wàláyé gbogbo obìnrin tí o máa mọ bẹ́ẹ̀ ti tẹ́ omi àtẹ̀yìn òbí rẹ̀ lẹ́nu. èèyàn tẹ gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ ni tẹ́ fún bàbá ìdára yìí mọ bẹ́ẹ̀ ni tẹ́ o kọ́mọ́ ti tẹ́ bẹ́ẹ̀ jẹ́ ó ṣe pàtàkì lẹ́yìn yẹn lọ́kọ̀ kan mẹ́ta sorry please forgive lọ́kọ̀ bó bá ti kọ́ ọtí lálàáfíà. Abisọ̀tún lè ké bímọ abisọ̀rùn lọ. ó ti tó ìdásọ̀nà díẹ̀ tó nǹkan ní nǹkan nàró kí n kí ẹ ilé ọkọ rẹ Nafisa ó fẹ́ràn ìyàwó ẹ̀ púpọ̀ ó tó kì lókì ó ní Nafisa tó Àjọkẹ́. ilé ọkọ ló lọ kò jọlé màmá. Kò jọlé bàbá gbẹ̀yìn lọ sí stúdíò ọlọ́jà ta nígbà tó sọ pé kò jọlé ó mú délẹ̀. kò jọlé Nafisa ilé ọkọ ló lọ kò jọlé màmá kò jọlé ilé ọkọ ló lọ kò jọlé bàbá. kò jọlé bàbá lè bàbá bàbá débi tá ò lẹ́bi tá ò lára tá ò lẹ́bi kan olúwa bàbá dé wá lódìdí ohun tẹ́mi fẹ́ fi sìn ẹ́ lọ lé ọkọ nù o bàbá débi tá ò lára tá ò lẹ́bi tá ò lẹ́bi kan olúwa sórí bébí tí wí ohun àròyé ojú mi lè fún mi tó gbé mo bá sin mọ lọlé ọkọ ìjọ tí mo sin mọ mi lọlé ọkọ mo ń lo yímọ nìyí kéèyàn tọ́jú ọmọ obìnrin láti kékeré kẹ́nìkan kan dé lọ́sọ̀ọ̀sán kó dẹ̀ wá máa wá jà kó máa gbé lọ. tó yẹ pé bàbá ti yọ̀dẹ́ fún tó bá ti lọ báyìí nísìn àṣẹ gbogbo ògbésí ayé rẹ ọwọ́ bàbá rẹ ọwọ́ ọkọ rẹ ló wà. dákun náà fi sá ilé ọkọ lọ́lọ́ kò jọlẹ̀. kò jọlé bàbá bèbí táwọn lẹ́bí táwọn lẹ́ra táwọn lẹ́bí na fi jòkó lẹ gbogbo yẹn nàró lẹ kẹrẹ mo ti parí section oya ní báyìí ohun tí mo fẹ́ gbà lọ́wọ́ tí mo fẹ́ fi ṣàdúrà fún Nafisa káwọn ọ̀gá mi tó máa bí ìtókù lọ òun náà ló owó lé Ọlọ́run owó mọ́ṣáláṣí ta ló ṣe tán ta ló wọ Ọlọ́run wà lọ́wọ́ ẹ̀ tí ó fọlọ́ lówó láàrin ìṣẹ́jú márùn-ún ta ló wọ Ọlọ́run wà lọ́wọ́ ẹ̀ tí ó fọlọ́ lówó ẹni sòrò owó tí mo fẹ́ gbà yìí ṣàgbà gbogbo owó tẹ fẹ́ ná bí o ìdí ká wọn fọlọ́ ní wọ́n náírà tútù náírà ẹ̀ fún Ọlọ́run owó gidi kó wà ní àkọọ́lẹ̀ pé yọ́ta so ìgbì Nafisa owó tá a rí fún mọ́ṣáláṣí ìkọ́wá ìlànà ìṣe ọ̀yà Nafisa àwọn ilé ìdíje tó wọ́n fẹ́ ẹ̀ṣìkẹ́ I have only 5 minutes left. Okay. Baba lẹ́sìn náà ṣe ọ̀yà máa bá ń gbà á kà á ti gan ọ̀yà kíákíá ta ló wọ́n lọ́wọ́ ajá bàzákì owó lọ́wọ́. Oya.
ثم أموالا Maka kali sekolah. قولا جميلا بلا ثم أموالا Sikit mana dulu. المال مالي والجنة كنتي وأنتم عبادي اشتروا لجنة بمالي وفيك ثلاثة إذا ما كنت مقتدرا قولا جميلا بلا سوء Subhana rabbika. Ayo. سلام على Kaja kita itu apa? الحمد لله رب العالمين. Nah, gbogbo ẹ̀yin bàbá mi, mo fẹ́ ká máa ní ìjà àsìkò tó kù yìí. Bó tẹ̀ tilẹ̀ já sí pé aago kan la láṣẹ tán, ọjọ́ náà sì ti lọ. Ẹ jẹ́ àṣẹ báyìí. Bàbá Àlífà Àbàtì, ẹ máa bọ̀. Bá fún wọn fẹ́rẹ̀ yẹn, torí kò ní ìdá kí n fi yín lẹ̀ sí lòkó. Àfa da fẹ́lẹ́fẹ́ díẹ̀ dà. Ẹ bá ní ṣàdúrà fáwọn ọmọ yìí láàrin 2 minutes, please. Nítorí tó ń ṣẹlẹ̀ ta yìí, àgbọ̀rọ̀ pẹ́ nílòkó. Ó tẹ̀ tilẹ̀ já pé wákàtí kan yẹn ó ti kọjá díẹ̀. Mo fẹ́ ká mẹ́ntẹ́ẹ̀nì tó kù kọ́ni mi ìsìnkú fi yín lẹ̀ sí lòkó. Ẹ bá ní ṣàdúrà fáwọn méjèèjì.